Olódùmarè mo dé torí tani torí títí rògbòdìyàn èyí tí lọ nínú ìlú wa gbogbo gbọ́n mi sí omi òtó tí ń lọ láàrin Ọdẹ́báyọ̀ àti Ṣẹ̀kẹ̀rẹ̀ tó fi da ọmọdé ìlú àgbàlú tó fi dà wọ́n láàmú Olúwa o já wọn lọ́rẹ́ parí ìjà pẹ̀lú ìgbájú fún wọn jẹ méjì kọ̀lẹ́ wòtòwòtò ta ni wọ́n láti máa da ìlú wa láàmú wọn ò fẹ́ kí a nísinmi wọn ò fẹ́ kí a jẹ nínú ìlú yìí Olúwa ò fún wa bá ọ láti ṣẹ́tù ìlú yìí jẹ́ kí ọmọdé ó nísinmi kí àgbà kó rí ọkàn fi balẹ̀ because èyí sú mi ó tójú sú mi ò náà mẹ́fìn kan sáwábà ẹ̀sọ́ ọlọ́run mi láti lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ń lọ nínú ẹnikẹ́ni nínú àwọn méjèèjì tí ò bá fẹ́ gbà tó lòun ṣorí kunkun give and chop make it chop like porridge yam. Olúwa o mo wá láti wá sẹ́tù láti wá parí gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní pé ọ̀rọ̀ yìí ò lè parí èyí tó ń dọ́pá èyí tó pàpàpàpàpàpà Olúwa o jẹ́ kó kọ̀ lẹ́wọ̀tòwòtò Olúwa o zẹ̀ sínú ìlú wa yìí mo ní kó zẹ̀ sówó zẹ̀ sọ́lá zẹ̀ sákúbálẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni nínú Ọdẹ́báyọ̀ àbí Ṣẹ̀kẹ̀rẹ̀ tó ní pé ìjà yóò nísinmi pé kò gbọdọ̀ parí Olúwa o tí n bá ti ń lo aago yìí kí wọ́n mọ̀ jù ó nísinmi kó mọ̀ ró kúgú ó parí ìjà Ọlọ́run mi o. àwọn ìjọba mẹ́ta mo ti kúrò bẹ́ẹ̀ yẹn náà. wá ta ló fi ọgbẹ́ tó ń tọ̀bẹ̀ ọ̀gbọ́rọ̀. ẹ̀jẹ̀ mẹ́ta ni ò pẹ́sàn kọ́lẹ́sàn yẹn kọ́ pàǹdóyà. ọmọ olúmọ nìyẹn. ọmọ òlu Ọlọ́run ni láti. oògùn olúwa ṣe mí lórí tó ń perí mi ó mọ̀ pé àti perí akọni mi. wọn náà ó ń kọ́ létí bí mo ṣe ń lọ àwọn àbí. Ọlọ́run mi ò ṣe o ṣé bàbá thank you Jehovah. ẹwà lónìí ni mo ṣí àpàtà wọn tí mo bá sọ kúkú lójú lónìí ni màá fi ẹ̀là ìyàtọ̀ ẹ̀là tó wà láàrin ẹ̀là àti ẹ̀là kátàkátà lónìí ni màá fi hàn ẹ́ o mọ ẹni tó ń bá fà á. o mẹ́la kátá lóòótọ́ ṣe bẹ́ẹ̀ ni lẹ́ńdá lóòjú wa irú abẹ́ rí ojú rẹ̀ ó dẹ̀ bí ọ̀nà Ìbàdàn. ṣé o mọ nǹkan tí ìlú ṣe fún mi. kí ìlú tẹ̀ ṣe fún ẹ. ó mọ iye ìsákọ́lẹ̀ tí mo gbà lọ́wọ́ ìlú ìlú jẹbi ní 10.8. owó ni àbí kí ni yẹn. owó náà nì bóyá owó ilé ó bí ọmọ bá yí. ṣé wọ́n jẹ́ àwọn jìnnẹ́fà tọ́nu jẹ lówó náà. ọmọ lálọ́ọ̀dù lèmi láti bẹ̀rẹ̀ pẹpẹ. wàá lọ fẹ́ jẹ bàbá ẹ. owó ti jẹ mí lówó ilé láti 1999 wọn ò tán lónìí ni màá lè sọ fún wọn pé wọ́n fojú yín kan mọ̀ fo ẹ̀ tí ì rí kankan. o jẹ wá sọ tẹ́lẹ̀ ogun bá sọ̀rọ̀ ogun kù mí. àpò kù mí náà kì kí ni alàgbà wa jẹba my BTC. Risaki. My BTC kẹ. kí ni ṣe my BTC. my BTC Nàìjíríà. àwọn làgbà trader. àwọn ló máa trade bitcoin bó ṣe trade ẹ̀ lọ́sùn ló trade ẹ̀ lọ́sì. ó ya wèrè ju. Risaki. tí ẹ bá mọ my BTC ẹ ti lọ nìyẹn o. ẹ mọ my BTC ìyá BTC bàbá BTC Nigeria limited Abuja limited Lagos limited Abúlé limited ẹ fún mi ní ẹ kọ́ fún mi lówó náà ẹ fún mi lówó náà ẹ fún mi lówó. àlàyé ni wa ọ̀ṣẹ́ máa dó fún mi. owó sẹ́fẹ̀ máa fún mi lówó àná ẹ̀ wọ́n sì bá mi trade di àìmọye bitcoin tó bá mi trade ẹ fún mi gbogbo ẹ má kà á mọ́ ẹ má kà á mọ́ àwọn BTC yẹn. báwo ló ṣe trade bitcoin and bitcoin báwo ló ń ṣe. tó bá ní fẹ́ trade bitcoin ẹ dáa kan sí àwọn Nigeria limited BTC Nigeria limited Instagram má jà lápá. I no wan hear anything. I no wan where my phone. My BTC o where my phone. I dey go to my BTC. èèmọ̀ wọ́n ń jà fún alàgbà ti gbàgbé báàgì ẹ̀ sí mi lọ́wọ́.